A kú dédé àsìkò yìí, yóò dára fún wa láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká ṣe omi mu, à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ìwọ́de ìfẹ̀hónúhàn ẹ fi òpin sí ìjọba búburú èyí tí ebi tó mú sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe wọ ọjọ́ karùn-ún lánàá tí ṣe ọjọ́ ajé Monday èyí tí ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2024 yìí. Ìyàlẹ́nu ló jẹ́ ò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu ṣe pe ìpàdé onípàjáwìrì kan lánàá nítorí pápápá bí ọwọ́ òkò ṣe gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké bí omi gbígbóná kò ṣe gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. Òun ni ìpàdé ọ̀hún bá dé lánàá ń tó ní jalanjolo pẹ̀lú bí àwọn tí wọ́n wà ní ìṣàkóso ètò ààbò sí ààrẹ Tinubu nínú ìgbìmọ̀ ìṣàkóso ìjọba rẹ̀ bí Tinubu ṣe pè wọ́n sí ìpàdé lánàá èyí tí ó mú oníkálukú wọn láti máa sá kìjokìjo lọ́rẹ̀ jẹ́ Tinubu o lórí ìpàdé onípàjáwìrì náà èyí tó wà sí ìyàlẹ́nu àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó tún farahàn nínú ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe lọ́wọ́ báyìí pàápàá jù lápá òkè ọya èyí tí wọ́n ní wọ́n rí àsíá orílẹ̀-èdè Russia lọ́wọ́ àwọn olùwọ́de ọ̀hún èyí tó sì mú ìpòrúurú ọkàn bá àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu èyí tó pe ìpàdé náà ń ló pe gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ètò ààbò láti tètè gbé ìgbésẹ̀ nítorí kánmọ́nkóbò. Bẹ́ẹ̀ náà ni Tinubu bẹnu àtẹ́lu àwọn ènìyàn tí wọ́n na àsíá orílẹ̀-èdè Russia sókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tí ò dá àti wípé ìdúkokò mọ́ sí ètò ìṣèjọba ní ìkọjá àyè gbà gẹ́gẹ́ bí wọ́n ti fi èdè ìbò bí wọ́n ti fi ṣe àpèjúwe ìgbésẹ̀ náà. Wọ́n wá pe gbogbo àwọn tí wọ́n wà léka ètò ààbò láti rí dájú wípé gbogbo ìgbésẹ̀ yìí tí àwọn olùṣèwọ́de ìfẹ̀hónúhàn náà ń wù yìí kí wọ́n rí dájú wípé wọ́n paná rẹ̀. Nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà eyín Christopher Mustapha ó ní òun fi dá ààrẹ Tinubu lójú wípé ní kò pẹ́ yìí wọn ó gbọ́ ìròyìn ayọ̀ àti pé wọ́n ó rí dájú wípé wọ́n fi ọwọ́ òfin mú gbogbo àwọn ènìyàn tí wọ́n na àsíá ọ̀hún sókè pàápàá jù láwọn ìpínlẹ̀ èyí tó ń bẹ ní òkè ọya lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ èyí tí wọ́n ní wọ́n hùwà náà eléyìí tí ò sì bófin mu. Ó wá ní Christopher Mustapha ó ní àwọn ò ní gbà kí ẹnikẹ́ni láti já ìjọba alágbádágbà mọ́ ìṣàkóso Tinubu lọ́wọ́ àbí lẹ́yìn Tinubu o nítorí pé àwọn ti ṣetán báyìí láti dáàbò bo ètò ìṣèjọba àwarawa gẹ́gẹ́ bí ajagun Christopher Mustapha bó ṣe fi ọ̀rọ̀ ń léde lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Tinubu tó ní pàjáwìrì lánàá nílé ọba nílùú Àbújá. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun mà ló ti sọ̀rọ̀ wípé lórí gbogbo ariwo eléyìí tí ẹni tó ní ilé-iṣẹ́ ìfọ epo Dangote Refinery èyí tó wà nílùú Èkó tó ń payé Aliko Dangote ó ní àánú rẹ̀ ń ṣe ló ń ṣe òun o nítorí wípé ìpinnu àti èròǹgbà Aliko Dangote sí orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ ó ní ìpinnu tó dáa ni ọkàn rẹ̀ sì mọ́ sí orílẹ̀-èdè yìí o nípa kíkọ́ ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí bí àwọn ènìyàn kan tí wọ́n làmìlaka nífọ̀nlé kan lórílẹ̀-èdè yìí tí wọ́n kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ rèé kọ́ ilé-iṣẹ́ ìfọ epo tiwọn sí ẹ̀yìn odi ilẹ̀ yìí. Ó ní ṣùgbọ́n Aliko Dangote òun ò bá wọn ṣerúfẹ́ ìwà yìí bí kò ṣe wípé ilẹ̀ Nàìjíríà ló kọ́ tirẹ̀ sí.
ó ní ó ṣe ló yẹ kí ìjọba kí wọ́n gbárùkù ti Dangote láti lè rí dájú wípé ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ ó ń ṣe dáadáa ó sì ń pọ epo jáde fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lò. Ṣùgbọ́n Ọbásanjọ́ ṣe àpèjúwe bí wọ́n ṣe ń fi ìnira kan Aliko Dangote àti ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ wípé kò ṣe ẹ̀yìn àwọn igi lẹ́yìn ọgbà ètò ìṣèjọba tí a mọ̀ sí kàbá àti àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́, àwọn tí wọ́n fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí tó jẹ́ wípé inú kó dàrú kó bàjẹ́ ni wọ́n wà. Ó ní àwọn gangan nìṣòro eléyìí tí Aliko Dangote ní. Ó ní àwọn ni wọ́n fẹ́ kí iléeṣẹ́ ìfọ epo Dangote kó máa tu epo jáde nítorí kẹ̀tíkẹ̀tí ń rọ̀tí o, nítorí pé àwọn náà rí jẹ lára àwọn bí wọ́n ṣe ń gbé epo wọlé láti òkè òkun. Ó ní àwọn owó tí àwọn rí jẹ wọ̀nyí ni ò ní jẹ́ kí ti Dangote kó mú yẹ̀ẹ̀sì lápá bí ó kọ sí ní ìpínlẹ̀ Èkó. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá rọ ìjọba àpapọ̀ láti rí dájú wípé àwọn igi lẹ́yìn ọgbà oníṣẹ́ ibi kàbá yìí àti àwọn àríjẹ ní màdàrú àríjẹ nídìí ìwà ìbàjẹ́ tí wọ́n fẹ́ kí iléeṣẹ́ ìfọ epo Dangote kó ṣiṣẹ́. Ó ló yẹ kí ìjọba àpapọ̀ kó fi ọwọ́ òfin mú wọn nítorí pápápá kí wọ́n sì pèsè àtìlẹ́yìn tó lọ́ọ̀rìn fún Dangote. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ni ààrẹ Tinubu ti pálàṣẹ fún iléeṣẹ́ NNPCL láti máa ta epo rọ̀bì tá a mọ̀ sí crude oil fún iléeṣẹ́ ìfọ epo Dangote lówó náírà yàtọ̀ sí owó dọ́là tàbí páàsì tí ṣowó ilẹ̀ òkèrè, wípé owó náírà lẹ̀ wa ni kí wọ́n fi dúnàdúrà pẹ̀lú iléeṣẹ́ ìfọ epo Dangote. Ẹ̀wẹ̀, lórí ìwọ́de ìfẹ̀hónúhàn ẹ fi òpin sí ìjọba búburú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló bá gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn kan ti ní nínú ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Tinubu sọ ọ̀hún àti gbogbo ọ̀rọ̀ náà láti òkè tó fi dé ìsàlẹ̀, wọ́n ní kò sí ọ̀rọ̀ kan eléyìí tó ní ọgbọ́n òun làákàyè nínú bí kò ṣe ọ̀rọ̀ tó lè mú àjábà bá orílẹ̀-èdè ló jáde nínú àwọn ọ̀rọ̀ èyí tí ààrẹ Tinubu sọ o. Kódà Dèjì Adéyanjú ṣe àpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àjálù fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ èyí tí Tinubu sọ, nítorí wípé ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń retí lẹ́nu ààrẹ Tinubu kọ́ lohun tí wọ́n gbọ́ lẹ́nu ààrẹ Tinubu. Lánàá òde yìí òun náà ní àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn ni wọ́n ní àwọn sì ń tẹ̀síwájú nínú ìwọ́de ìfẹ̀hónúhàn àwọn ògbọ́n kankan, àwọn ògbọ́pá, àwọn ògbọ́pò. Wọ́n ní wọ́n ti gé àwọn létí lọ. Wọ́n ní àwọn ó rí dájú pé àwọn ṣe ìwọ́de náà láti rí dájú pé wọ́n béèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n lè mú àyípadà rere bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí tó mú àwọn olùwọ́de náà láti kórajọ sí gbọ̀ngàn ìgbafẹ́ ti Gani Fáwẹ̀hìnmí èyí tó ń bẹ nílùú Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó. Bákan náà wọ́n ní ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbọ̀ngàn ìgbafẹ́ kan tí wọ́n pè ní Freedom Park ni wọ́n tún ní àwọn olùwọ́de ọ̀hún tún kórajọ síbẹ̀ lọ́jọ́ Ajé Monday àná àti ọjọ́ Ìṣẹ́gun òní láti tẹ̀síwájú nínú ìwọ́de wọn kí wọ́n lè rí dájú wípé ohun tí wọ́n fẹ́ ìjọba àpapọ̀ ó pèsè rẹ̀ fún wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá jáde báyìí wípé ààrẹ Tinubu ló ṣeé ṣe kí wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tí wọn yóò rí dájú wípé gbogbo nǹkan ó tùbà ó tùṣẹ lára àwọn ènìyàn ohun tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lábẹ́ aṣọ ọ̀gbẹ́ni kan eléyìí tó sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ jáde ó ní òun yóò rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn gbà kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá eyín ọ̀gbẹ́ni Hasan Taiwo. Bákan náà Ayọ̀yínká Òní àti Adégbóyèga Dénìjì àwọn tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ nù tí wọ́n sì ní kí ìjọba àpapọ̀ ṣe ohun tó tọ́ kó ṣe ohun tó yẹ torí wípé ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ló ní ó kéré tán àti àwọn ti mú ó lé ní 30 àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn èyí tó na àsíá orílẹ̀-èdè Russia sókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí ni wọ́n ti fi ọwọ́ òfin mú
tó sì ti wà ní àkóló àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde, ọ̀gbẹ́ni Múyìwá Adéjọbí sọ di mímọ̀ wípé lẹ́nu òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ti rọ́wọ́ tó àwọn èèyàn tó lé ní 30. Ó ní gbogbo àpapọ̀ àwọn èèyàn tí wọ́n mú báyìí ló ti ń lọ bíi 1,000 ó lé báyìí tó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láwọn ènìyàn tí wọ́n ń hùwà kò tọ́ nínú ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà èyí tó sì jẹ́ pé wọ́n fi ń ṣe ìkọlù pàápàá jù lápá òkè ọya lọ́hùn-ún èyí tí wọ́n ti ní ìkọlù náà ó ti pọ̀ jáǹtirẹrẹ. Adéjọbí eléyìí tó sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìpè pàjáwìrì pàdé kan èyí tí àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ààbò gbogbo tí wọ́n bá ààrẹ Bọ́lá Tinubu ṣe lọ́jọ́ ajé Monday àná. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ lára àwọn èèyàn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún. Níbẹ̀ láti rí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà jagunjagun Christopher Musa òun náà ó ń bẹ̀ẹ̀bẹ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu òun náà wà níbi ìpàdé náà. Ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àwọn yòókù gbogbo pátá ni wọ́n wà níbi ìpàdé náà, níbi tí ìgbà tí wọ́n jíṣẹ́ káàbọ̀ padà lẹ́yìn ìpàdé ọ̀hún èyí tí Múyìwá Adéjọbí sọ. Ó ní àwọn tí wọ́n wà bí ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Bauchi níbi tí ó jẹ́ pé àwọn èèyàn yìí ti ń na àsíá orílẹ̀-èdè Russia sókè. Wọ́n ní gbogbo rẹ̀ pátá ni àwọn agbófinró ti wà tí wọ́n sì ti mú àwọn èèyàn. Wọ́n tún ní wọ́n mú arákùnrin kan náà èyí tó jẹ́ wípé òun gan ni ránṣọránṣọ tó dàbí ẹni wípé ó ń rán àsíá òun fún àwọn ènìyàn. Wọ́n sì ti mú òun náà tó ti wà lákọlò àwọn ọlọ́pàá lórí ìwà eléyìí tí wọ́n wù ètò olókù díẹ̀ káàtó yìí nípa nína àsíá orílẹ̀-èdè Nàìjíríà sókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ìpè ogun àrokò ogun ní ìgbésẹ̀ òun ló jẹ́ ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture à ń bọ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Déré ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters. Ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore ọ̀hún S2 herbal mixture eléyìí tó dá ewé àtegbò èyí ni wọ́n fi pèlò rẹ̀. Ẹ lọ sí àwọn ilé ìtajà tí ẹ gbọ́ àdírẹ́sì wọn láti lọ rèé mú tiyín o. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀gbẹ́ni Idris Okuneye èyí tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky òun mà ń ló ti gbé aago tó ń ti gbé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó lòdì sí nípa títẹ owó àbí máa náwó síyàn lára lójú agbo tó ti ń lu aago ọ̀hún kiri báyìí wípé ẹ yí padà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ yé máa ná owó sí ara ènìyàn, bẹ́ẹ̀ sì ni ẹ má ṣòwò náírà orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu,
ẹ má tẹ ojú ọlá owó orílẹ̀-èdè yìí mọ́lẹ̀ mọ́ bí tí ń kó kéré mọ́ tó. Idris Okuneye Bobrisky èyí tó sọ ọ̀rọ̀ náà lẹ́yìn tó gba ìtúsílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó lo oṣù 6 èyí tí wọ́n dá fún lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ń tẹ ojú ọlá owó náírà ilẹ̀ yìí mọ́lẹ̀ lọ́nà tó lòdì sí òfin tí wọ́n sì gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ náà èyí tí ilé ẹjọ́ ni yóò fi ẹ̀wọ̀n oṣù 6 jura o. Báyìí ni Bobrisky ló ti rí ìtúsílẹ̀ tó ti kúrò nínú ọgbà àhámọ́ ọ̀hún èyí tó wà ní Kirikiri lẹ́yìn tó jáde ní gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àwọn tirẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bajó tí wọ́n ń bayọ̀ níbi tó ti ń gbà wọ́n lámọ̀ràn láti jìnnà sí ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú owó náírà tó lè mú wọn lọ sílé ẹjọ́ tàbí dèrò ọgbà ẹ̀wọ̀n. Ó ní bákan náà kí àwọn èèyàn kí wọ́n má ṣe máa tẹ ojú ọlá owó náírà mọ́lẹ̀ mọ́ kí wọ́n sì rí dájú pé wọ́n ṣòwò náírà wọ́n ṣe lọ́jọ́ wọ́n pamọ́ síbi tó dáa gẹ́gẹ́ bí Bobrisky bó ti bẹ̀rẹ̀ sí ní kéde ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV títí di ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì ayọ̀ kò ní fi lé wa sílẹ̀ o. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.